àsìkò tí a bá jíròrò òjijì ẹni akúni àsìkò tí a bá wò lẹ́wọ̀ a lè rí tó kò sí tó pamọ́ tọ́jú ọlọ́run wọlé tó fẹ̀sọ̀ pẹ̀lẹ́ máa ṣàyè ohun ayé abáyé lọ ọlọ́run ló mọ tẹ́nìkan ò mọ tó pamọ́ ẹlẹ́dùn alọ́mọ níwọ̀n tọkàn kọ́ ohun àbàbọ̀ níṣe ọ̀rọ̀ ìtàn ni ó dà èrò tí ń rọ jẹ́jẹ́ Kedere lárí. Allow him to win the race for us, please. But I'm prepared now. Kule. I know you are prepared, but please, you and I know that Olu is very good. We all know that Olu is a veteran. Please. Though you are good, nobody is disputing that. But allow Olu to run this race. Yes. At least, if Olu wins, we all win. Please, my boy, please. Please, let him use your trainers and your shirts, please. Don't worry. Give him. Don't worry. That's my boy. Thank you very much. You know you will not disappoint us. Come on, let's go. And right now, I have the list of the contestants here with me. Kule Ogunefare, Oluirede representing primary 5C, Kule Adebomi representing primary 5D. Yes, the competition is about to start now. On your tracks, set, go! Oh, what a contest! Let's go. When you see him, you would love to work with him. Oh, he will soon be here. Sure. You're welcome. How? Here comes Mr. Kunle. Have your seat. Mr. Kunle, ṣé rántí pé mo sọ fún yín pé a máa need man kan tó máa bá mójútó ilé-iṣẹ́ wa in the southern parts of the country. Yes, ma'am. And here is the man, Mr. Oluirede.
Mr. Olurede, Mr. Kunle. Adebomi. Wow! Good to see you. What is that? Good to see you. What is Good to that? see you too. You know yourself before? Very well, man. That's lovely. That's lovely. Mo ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ wípé ogún ọmọdé kò lè ṣeré fógún ọdún. Oh wow. Telling you. You see, Otoni. But I think our case is just one of those few rare cases. Yeah. Because we grew up together, and here we are today again. So, Ogun Mode man share for Gordon by me. You know, that's true. That's like Jacob. Yeah, Jacob. Okay, Baddest. What do you mean, Baba? Oh, what? You know, so one funny. I'm with like, okay, there's one bad guy, someone, and all that, but cool Click. Same with me. You know, okay, the same guy, no. But sitting here today, like, oh, okay, now I understand. You know. But I could probably square on You know, that's just the spirit. Man will pay. Oh my, pariwo quick kaki. Man, ta le ni yìí. Àṣé ẹja tó wà nínú bú gan kò tápá. Anyways, this is a toast, you know, to our reunion, to more success. To Ogun Omode. To ṣeré fógún ọdún. That's right. àbí kì í ṣe ẹni tí mo mú bàtà sí lẹ́sẹ̀ mo ṣọ sí lọ́rùn abẹ́ni kan tó bá wà ní. Hey, bro. Brothers, Bro. And I'm sorry for keeping you waiting. Oh yeah. And yeah, meet my wife. Yeah. Wow. Nice to Wifey. meet you. Meet you. Nice to meet you too. And wifey, Kunle. Oh. In fact, we've been friends since we were small, like primary school and all Wow, that. really? Yeah. That's unbelievable. Yeah. Nice to meet you. Wow, you got a very beautiful Oh, woman. thank you. You can say that again. So, can you coffee share that job? Anything at all. Like, just name it. Oh, my gosh, anything at all. Okay. No problem. Just give me 1 second. Yeah, me. I've been just by. She had to get to you. I thought, you go to the Ah, mommy. Oh, your coffee. Ṣàlàáfíà ni. Ojú ẹ rí. Hey, rántí. Oh. Kí n díjú mi báyìí. Àdákúnlé mu. Mo mọ̀ dáadáa. Ọjọ́ mẹ́ta. Ṣọwọ́ yá. Àdúpẹ́ fọlọ́. Olúwa ṣeun. Kò change rárá. At all. Lẹ́nu yẹn o. Ilé ọkọ mi. Yeah. Inú mi dùn òun gbà tí Ìkejì sọ pé ẹ tún ti Bá ti ṣe pàdé. kóra wa nìyẹn. Ó dàbẹ̀. Ṣọwọ́ ń yá. Àdúpẹ́ fọlọ́. Ọlọ́run ṣeun. Kí wá ní nǹkan àlejò báyìí? Gbogbo nǹkan tó bá ti wà ní. Ó dà. Jẹ́ kí n bá wọn dá sí. Kò sí ohun tó pa mọ́ tọ́jú Ọlọ́run wọlé tó fẹ̀sọ̀ pẹ̀lẹ́ máa ṣàyè ohun ayé abáyé lọ. Ìyàwó tí mo fẹ́ fẹ́. Ó máa mo tún pàdé lọ́dọ̀ bọ̀bọ̀ ìkẹ́. Èdùnà ṣọ́bí ṣó ni mẹ́jà ni. Ṣọ́rọ́ bọ̀bọ̀ yìí sí mi ni àbó ṣe jí mi nìkan. Débi wà lé mi ìbá débi wà lé mi títí dọ́dọ̀ ẹni tí mo fẹ́ fẹ́ kò tún lé mi. Okay. Swallow.
I hope all is in order. No problem, sir. You're safe, sir. I trust you. I'll call you shortly. Agboola, ẹ káàbọ̀, àti jẹta ni mo ti wà nínú ilé ẹ níyìn tí mo ti ń retí ẹ. Mo ti jẹ, mo ti mu, ọkàn mi dẹ̀ balẹ̀. Now kí n jíṣẹ́ tí wọ́n rán mi lókù. By the way, who was you? Báwo lẹ ṣe débi báyìí? Now, answer to your first question. Èmi ni wọ́n ń pè ní Django. What? Django? Django, the most dreadful killer, the most dreadful assassin in the whole universe. Answer to your second question. I am here to terminate your appointment on earth. What? Please, ẹ jọ̀ọ́. Please. Ẹ má ṣe bẹ́ẹ̀. Kí lẹ ṣẹ̀ mi? Ta ni mo ṣẹ̀? Ẹni tó ṣẹ̀. Ó ṣẹ̀ mí. Ẹni tó gbéṣẹ́ rán mi gangan ló ṣẹ̀. Màá dẹ̀ jẹ́ iṣẹ́ tí wọ́n rán mi. Can you see? Gbogbo àwọn securities tẹ̀yìn olówó tẹ̀ fi máa ń ṣẹ̀ṣọ́ ara. Ṣé bó kó wọn sílé? Mélòó nínú wọn ló mọ̀gbà tí mo wọlé? Torí àìráfẹ́fẹ́ mú. Ẹ wò kẹ́dẹ́, mo lówó gan o. I have money. Name your price, any amount of money you want, I'll give to you. You just name it. Ẹ kẹ́ ṣáà ti máa pa mí ẹjọ́. Mi ò ṣe tó ti fẹ́ kú. Ẹ jọ̀ọ́, please. Chief Agboola, ojú ló máa rojú ṣáàní. Jẹ́ ká lọ sọ. Mo lè máa jọ yín lójú. Oh, thank you so much. Ẹ já lọ. Mo kí gbogbo wa káàbọ̀ sí ìpàdé ọ̀sán yìí. Yorùbá ní yìnyínyìnyín kẹ́nu ó lè ṣe mí. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ oṣù ta ní kó ràn tó wá ro àrùn mọ́jú. Bẹ́ẹ̀ sì ni ká dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ tí a finú tán tí ò dáni. Kú iṣẹ́ ni mo rí iṣẹ́ yá o. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé a ní àwọn àlàkalẹ̀ kọ̀ọ̀kan ní ilé iṣẹ́ wa yìí fún ẹ̀ka tí ó bá pegedé jùlọ. To be giving them the 10% of the profit they make in a year. Inú mi sì dùn láti sọ fún yín wípé department Mr. Olúirede àwọn ni ó tún pegedé jùlọ lọ́dún yìí o. Ní báyìí ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ó ní iye ọmọ ènìyàn. The organization has deemed it fit to give Mr. Olúirede and his team the sum of 2 million naira. Eléyìí á jẹ́ àjẹmọ́nú tiwọn náà lọ́dún. So this is for you. Thank you. Thank you. On behalf of myself and my team, we are sending a big thank you and thank you to the management. Lágbára lọ́wọ́ Ọlọ́run a tún fi dá yín lójú pé a tún túbọ̀ máa tẹra mọ́ iṣẹ́ láti ṣe jù báyìí lọ. And you see, to the other team, thank you so much for pushing us this far. God bless us all. Thank you. Thank you so much. Woo! Mr. Holu, yeah. Congratulations. Oh, wow. In fact, I'm happy. I'm bossy. You see, when you say congratulations, èmi kọ́ ló yẹ kí n máa congratulate. Ara wa ló yẹ ká máa kí pé a kú oríire. And you see, this is a teamwork. Of course. And kò ṣe ẹnìkan ló ní glory yẹn. Each and every one of us la ní glory yẹn. And nǹkan wà tí mo fẹ́ point out. Okay. Please. Ṣé ẹni wọ́n tọ́ fún wa? Má jẹ́ ká lè gbàgbé pé wà wó fàdé fà ọ́. No. You see, it's owó tó jẹ́ pé ó yẹ kí a make sure pé I know to the right place.
and because owó tí company bá fún yàn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ kò ń ṣàwù kò ń ṣe fà wọ́n fún ẹ ní ọjọ́ ọ̀la ẹlẹ́ni ẹ jẹ́ ká mi sọ pé owó yẹn á lò sọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ spend wisely. Well, I don't expect you guys to spend your money anyhow. You know, invest your money somewhere else. Because ọjọ́ kan ń bọ̀ tèmi àti yóò ní sílé company mọ́ ìyẹn la máa fall back to. And mind you, ṣe mọ̀ pé private company níbí. Of course. At any time, at any moment, they can sack, they can fire, and they can hire. So let's think ahead. Kọ́ńtò pé yá ẹ máa lọ káàkiri ṣe kí ni ká prepare ara wa. Kò sí pension bí kankan fẹ́ anybody. Thank you for that. Do you understand? Thank you. Thank you. That's just it. So. Okay, lẹ́yìn fún okay la máa lọ. Àmín. Ṣùgbọ́n èmi bá mu wá lábàá pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa organize seminar. That's true. You see, company can work on it. I'll arrange a retreat for the staffs and all that. So I think it's in a business school somewhere. So kaluku mama atun help orientation wa aside if I go my help one be thinking what about it outside the world. Do you understand? Atun jẹ́ kí ìrònú wa tún yàtọ̀. Do you understand? Gbogbo àwọn nǹkan yẹn náà wá gbọ́ bóyá company arrange àbí wọn arrange àwa fún ara wa ká develop ara wa. You got it. So that ends it. Let's go back to office. Anyway, back to office. All right. I'm disturbed. I'm worried. It's mi ti kún now. Hey, wo, crime rate tó wà ńta, especially in Division Y, is too high. You guys are trained detectives. You are professionals. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ jáde lọ síbẹ̀ yẹn. Ẹ lọ sí town, ẹ lọ síta. Ẹ lọ sáàrin wọn gọgọ wọn kì í ṣe ghost o. Àwọn criminals tá ń sọ̀rọ̀ èyí wọn kì í ṣe ghost. Ẹ lọ fish wọn out. Fish them out for me to make this command and this division proud. I know you guys can do it. Please inform the other team. Inform them. Embarrassment ti pọ̀ jù. Kò mà nítorí tèmi bàjẹ́ o ẹ jọ̀ọ́ o. Ó yá. Yes, ma'am. I will do as you directed, ma'am. And as the team leader and a trained undercover agent, I will meet my team and I will make sure that we will bring the culprit to book, ma'am, as all hands will be on deck. You are in charge. Thank you, ma'am. Take charge. All right, ma'am. Thank you. Mr. Kunle. Yes, ma'am. Mo fẹ́ kí ìwọ àti Mr. Olu kẹ́ ẹ jọ súnmọ́ra yín dáadáa. Mo mọ̀ pé ẹ ti mọ̀ra yín tẹ́lẹ̀ but mo fẹ́ kí relationship yín sìn kó tún wà cordial more than before. A súnmọ́ra dáadáa èmi àti ẹ we are so still very close. Àjọ ń ṣe. Nǹkan tí mò ń try àti sọ ni pé mo fẹ́ kí ìwọ àti ẹ̀kẹ́ jọ máa ṣe wọléwọ̀de ṣó mọ̀ lórí company wa ẹ̀ àwọn strategy kọ̀ọ̀kan wà lọ́wọ́ ẹ̀ tí òye iṣẹ́ yìí ó yé gan mi sọ pé òye iṣẹ́ yìí ó yé wọ náà o I don't mean that so àwọn kankan wà lọ́wọ́ ẹ̀ ṣó mọ̀ ó pẹ́ fún wa kó tó di pé I get to the southern parts of the country and by the time tí ó débẹ̀ báyìí wow àwọn markets wa báwọn èèyàn ṣe ń rà á bọ́n ṣe ń call for more mo ṣe ní maybe I should invite you to ó ṣàyẹ ṣá. pé kí n lọ kọ́ àwọn bóun ṣe ń ṣe lọ́wọ́ ẹ̀. No báwo mo ṣe máa ní kó lọ kọ́ àwọn kan lọ́wọ́ ẹ̀ mo kàn fẹ́ kó máa understudy ẹ̀ ṣó mọ̀. òun náà ni pé understudy èèyàn kọ́ nǹkan lọ́wọ́ èèyàn náà ni. mo understand. tí wọn náà bá notice àwọn market wa ń sìn ajé kan bùgbàjẹ ni ṣọ́rọ̀ mi yé ẹ. mo ti understand yìí máa ṣẹ́rí ibi tí ẹ̀ sọ́dé gan ó yé mi débẹ̀ so máa make sure pé mi àti ẹ̀ ní very close bẹ́ẹ̀ ṣe sọ kí n kọ́ ni. Thank you my dear. Oshe, have a nice day. Yes. Oshe, thank you.
bàtà ẹsẹ̀ àtàṣọ ọrùn ẹ lọ́wọ́ rí gbà fún Olú pé kó fi sáré. Ìwọ ò mọ̀ pé ẹni tó bá ti gbaṣọ lọ́rùn ẹ̀ tó ń gba bàtà lẹ́sẹ̀ bí ìgbà tó bá gbògo ayé ẹ̀ ní ìwọ ọmọ yìí. Sorry. Are you crazy? Are you out of your mind? Ṣó wà okay? Ṣórí mo mọ̀. Ṣó ń gbọ́ mi? Mo mọ̀ tẹ́lẹ̀ mo mọ̀ ẹ́. I know you can never change. I know you. Ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Mi ò níbi kankan tó wà important tí mo lọ. Because mo ti sense rubbish yìí ni. Let me just keep quiet. Hello? If you do that again, I'll give you a dirty slap when I mean it. Àsìkò tí a bá jíròrò òjijì ẹni akúni àsìkò tí a bá wò lẹ́wọ̀ a lè rí tó. Mo lérò wípé gbogbo yín lẹ rí mẹ́mù tí mo send sí mail yín. Ìdí rèé tí àpérò yìí fi wáyé o. Gbogbo wa ló mọ̀ ń sìn pé àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan ti dìde tó jẹ́ pé nǹkan tá à ń ṣe níbí gan-an làwọn náà ń ṣe. Ojú sì lálákàn fi ń ṣọ́rí o. A ní láti kíyèsára kó má di pé ògo iléeṣẹ́ yìí àti pé bí owó ṣe ń wọlé ó padà di nǹkan tó ń lọ sẹ́yìn tó ń mẹ́hẹ bákan. Ẹ̀yin náà sì mọ̀ bí ẹkọ́nọ́mì ṣe rí lọ́wọ́ ń sìn nílùú wa pé nǹkan ò fi bẹ́ẹ̀ jọra wọn. Tó bá sì ní nǹkan tí ẹ fẹ́ sọ sí, ẹ jẹ́ ká jọ sọ báyìí sí kí gbogbo wa jọ ṣe àpérò lórí ẹ̀. Thank you, ma. With all due respect, ma. Èmi ò bá sọ pé we are not supposed to be looking at the problem. Torí tá bá keep pondering on the problem, then we won't move forward. Since the situation ti rí bí ó ṣe rí, and then our other companies ti ń dìde with the same product that we have. So èmi ò bá suggest bóyá ká get loan from a bank to produce more of our own product. Tí product títí wa tó bá pọ̀ ju ti àwọn counterpart wa lọ lọ́jà, definitely people will look for us. Then màá tún suggest pé bóyá ká ní other branches in other places. You know, tí branches wa bá wà in virtually every state. Ẹ sọ fún mi báwo làwọn èèyàn ò ṣe ní patronize product wa, báwo la ṣe máa wear out of the market when they keep seeing us, when they want to see us and seeing our product. Okay, any other person? Thank you, ma. My suggestion is this, ma. Mo rò pé bóyá ká rán àwọn èèyàn lọ sílé ìwé láti lọ kọ́ ẹ̀kọ́ mẹ́kọ̀ọ́. Wọ́n rá ìwà ran iléeṣẹ́ wa lọ́wọ́. I think that will help us, ma. It's all right. Can we have more suggestions? Ma. Oh, well. Sherry, nǹkan tí àwọn tí wọ́n ti sọ̀rọ̀ earlier tí wọ́n sọ. Ó dáa gan. Ṣùgbọ́n I think it's just like trying to do the right thing at the wrong time. Because tá bá wo àsìkò tá wà yìí, a rí pé economy ìlú yìí ò fararọ débẹ̀ débi tí a máa ní à ń pump out owó síta. Ma, ẹ jẹ́ ká wò like this. If we keep spending more, ó máa push wa láti jẹ́ pé a máa tún fi owó lé ọjà wa. And in a very competitive market like this, we need to just cut down our cost of production
so that a lè ní more profit. In fact, tó bá possible, iye tá ń ta ọjà wa ká bring it down. That will attract more customers. Ẹ wo máa ṣe rí kò ṣe pé àwọn customers need wa o. No! Àwa la need wọn. Àwa la ní láti ti ọjà wa sí wọn ká convince wọn. Okay, nǹkan tá ń tà rèé ká convince wọn láti lè máa patronize àwa against other competitors. Ma, ṣẹ́rí tabaníkà lọ máa dá company sílẹ̀ káàkiri here and there nǹkan a máa tún máa ná wa lówó ni. Yes, èyí tá a dá sílẹ̀ gan a ò tí maximize ẹ̀. Let's now look inward. Now, if you look at our departments wa, a máa rí pé a ti duplicate responsibilities jù. Ibùmú àtúnjẹ́ pé iṣẹ́ tó yẹ kéèyàn márùn-ún ṣe tẹ́bá wọnú ọ́fíìsì bẹ́ẹ̀ báyọ̀ méjì báyọ̀ méjìlá báyọ̀ 20, 30 doing nothing. Tẹ́bá tún gbéṣẹ́ fún wọn wọ́n máa ti ṣe yẹn wọ́n máa ti síra wọn torí pé wọ́n ti pọ̀ jù bẹ́ẹ̀ ni. Ma, tá a bá lè reduce staff strength wa, that will make us to cut down more cost. Eventually àwọn tó bá kù wọ́n wà active. In fact mo tẹ̀ ní pé màá sọ fún tẹ́lẹ̀ yìí because I actually mo make àwọn findings lórí àwọn department kan mo rí pé àwọn tó wà ń bẹ̀ ti pọ̀ jù mà. In fact tábà tún wọ credentials wọn ẹlòmíì ò tiẹ̀ kojú òṣùwọ̀n débi tó máa ṣiṣẹ́ ní computer wa yìí. We need to do verification of credentials. In fact mo ráwọn tó jẹ́ pé primary school certificate of gbogbo iṣẹ́ yìí bóyá torí pé wọ́n mọ̀yàn kan tó mú wọn débi ni. In fact, I have some names here. So jẹ́ pé SSC ló fún wọn bí. In fact, salary tó ń gbà ó ju ti bank manager mi lọ. Which is not supposed to be so. People like that, we can retrain them, send them out, let them go back to school and come back to be productive with this company. In fact, I have some list here. If you tell my mind, people like Oshibata Bankole, Abiodun Andrew, Kikelomo Alabi, and so on. In fact, I can actually give you the list about tell my mind, man. More actually because all these things are things don't follow say to the key iye tá fi ń ta ọjà wa kó jẹ́ kó máa pọ̀ tí ò dé kó rí bẹ́ẹ̀. Ma, one more thing ma, ṣẹ́rí àwọn nǹkan kan àtàtún ṣe tí èmi fi pé wow tí ìtò láti máa ṣe àwọn fún àwọn stars kankan ní official cars no ma kò sí tó ní káwọn staff ṣe máa wọ̀ dáńfó débi ọ́fíìsì ma tá bá fún wọn ní transport allowance ó máa cover up see like earlier on it's all right that's all right. Thank you, ma'am. That's all right. You are welcome. I really want to appreciate every one of you for your comments and your suggestions. We will look into it, and I pray the outcome will favor every one of us. Amen. Mo ń gbá láyé ẹ̀. Àlàyé. Ṣé rí èèyàn kan wà tí mo fẹ́ kẹ́ bá mi waste. Ọ̀rẹ́ mi ló ní iṣẹ́ yẹn, mo dẹ̀ ti ròyìn fún gan. Ṣùgbọ́n bó ṣe wà báyìí àìtí lówó tá fẹ́ fún yín. Kò tí ì sówó ńlẹ̀ kí ló dé. Àlàyé tó ṣe fún mi ní pé kò tí ì sówó ńlẹ̀ òun ò tí ì gbowó oṣù ní tó bá ti gbowó oṣù ní ìparí oṣù yìí máa kó fún yín. But báwo ló ṣe ń ṣe yan bí ọkà báyìí ló ń ká lòlò bẹ́ẹ̀ ni pé òun tó ń sọ o ò tiẹ̀ mọ̀ o mọ̀ pé ìdọ̀bálẹ̀ ò ra kẹ̀kẹ́ ẹkún sísun kéèyàn ọmọ sunkún kò sanwó orí ẹ mọ̀ pé owó lèmi ná ni. Jango mi ṣe ń gbéṣẹ́ wá fún yín náà. Mi ṣe ń gbéṣẹ́ wà ìparí oṣù yìí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ máa gbówó yín fún yín. Ṣe sùúrù jàre ṣé tí máa jíṣẹ́ yín tán tí mo ti waste life ẹ̀ tẹ́yìn ò bá wá sanwó ṣé máa wá lọ padà jí ẹnìyẹn ni. Yes. Jasper. Bàbá àgbàlagbà. Ọmọ fúnra ẹ̀. Ee bàbá àgbàlagbà. Lẹ́lẹ́lẹ́. Irú mọ̀lẹ́ tí ń jẹ́ fried rice. Ìkàwé dúpú owó kòkòrò. Ọlọ́ bàbá mi ṣó wà lẹ́yìn kan sáà pa anybody. Ọjọ́ gbogbo tẹrù. Ọjọ́ gbogbo tẹrù. Bàbá mi n tí mo rí ọkàn dún ìpẹ́ rí nìyẹn ọlọ́. Kí ni ẹ? Ọmọ yín náà ni ẹja ńlá gold aláyé wúrà. Gold ò ń ṣàlejò jẹ́ kó wọlé kanlẹ̀. Ace wo bí ó yá ìta.
ta fọ́gò ládùúgbò wo ẹ bá kú ni àwọn ìjà ìyá ló kí ẹ sí. bàbá lè kó bíbo Ojú ọlọ́run ò lè tó fẹ̀sọ̀ pẹ̀lẹ́ mẹ́ṣáyé òun ayé abáyé lọ ọlọ́run ló mọ tẹ́nìkan ò mọ tó pamọ́ ẹlẹ́dùn ọlọ́mọ níwọ̀n tán kọ̀ọ̀kan ohun àbàbọ̀ níṣe ọ̀rọ̀ ìtàn ni ó dà èrò tí ń ro jẹ́jẹ́. grandma ẹ ṣọ́ọ̀pù ti má bí bẹ̀rẹ̀ ẹ máa gbá àwọn mẹ́rẹ̀ẹ̀rin papọ̀. ó dáa kí ni mò ń ṣe ṣé bẹ́ẹ̀ kan bọ̀ mí inú ilé náà ni mo kàn ń sùn mò ń jí mò ń jẹun. grandma ìwọ bí mẹ́rin fún mi wò kí n kó bí wá mẹ́rin bí fún mi. tí má ti lè bí mẹ́rin báyìí mo bí kankan mọ́ nìyẹn. mẹ́rin náà tó ó tó àdúrà bá mi wò wọ́n. ẹ wo grandma mi ò lè bí mẹ́rin. káàbọ̀. mo lè fi fóònù yín sí mo ti ń pè yín. kí ló ṣe yín. kò sí màmí ń fẹ́ rẹ̀ yín. kí ló ṣe ẹ́. kò sí màmí. Nǹkan ti ṣe wá. Kí ló ṣe? Mami, nǹkan ti ṣe wá. Kí ló ṣẹlẹ̀? Mami, nǹkan ti ṣe wá. Kí ló ṣe? Ọ̀fọ̀ ti ṣe wá, mami. Ọ̀fọ̀ báwo? Àwọn àyà àṣàṣì wọ́n ti àtàgbọ̀dá mi, wọ́n ti pa wọ́n. Mami! Ikú! Ṣé mo dáràn? Mo ti dáràn. Mo dáràn. Grandma, ta ló kú? Kò sí. Ẹ sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀. Náà ó wà mo gbọ́ ikú, mo gbọ́ ikú. Grandma, mo gbọ́ ikú. Olúwo! Olúwo! Bá mi gbé, bá mi gbé, bá mi gbé, gbé, má ṣe bẹ́ẹ̀ o, má ṣe bẹ́ẹ̀ o, má ṣe wọ́n lálẹ́ o, ṣàánú ni o. Madam, these are the items recovered at the crime scene, otherwise known as exhibit. Good. Àwọn casualties tí a bá ń bẹ̀ àti kó wọn lọ sí hospital ma. Okay. Yes, ma'am. Good. Thank you, ma'am. Any strong information so far? Any clue? Yes, ma. These two phones are unlocked, but eléyìí wà locked. And àti fún àwọn professionals kó bá wa unlock ẹ̀, so a lè retrieve àwọn informations tó bá wà lórí ẹ̀ tó lè wà useful fáwa. There is no time to waste at all. You All have right. to act now. Yes, ma'am. So please go to their homes, go to their families, ẹ lọ bá àwọn ọ̀rẹ́ wọn, ẹ lọ ṣe further investigation, thorough one now, please. All right, ma'am. Permission to fall out now. All right. Madam, ẹ pẹ̀lẹ́ mà. Ọkọ mi. Ọkọ yín wà òkè. Sí nǹkan tó ṣe. Ẹ ṣe sọ fún mi bó lọkọ mi wá, ọkọ mi dá, ọkọ mi dá. Ọkọ yín wà òkè. Tí n bá ti kúrò bí ọ̀dọ̀ wọn ni mò ń lọ. Ọkọ yín wà òkè bẹ́ẹ̀ ni. Ẹ ṣọ́. Kò sí nǹkan tó ṣe. Tí kò bá ṣe é sọ fún mi, ẹ Sí sọ nǹkan fún tó mi. ṣe wọn, Kí ọkọ ló yín wà ṣọkọ òkè. mi? Ó wà òkè. Ẹ̀yin mi, ẹ̀yin mi, ó mú mi mẹ́sẹ̀, ó ti mú mi lẹ́yìn, ó ti mú mi lẹ́yìn, ó ti mú mi lẹ́yìn, ó mú mi lẹ́yìn, ó mú mi lẹ́yìn. Yẹ́! Ó ti mú ẹsẹ̀ mi, ẹsẹ̀ mi, ẹsẹ̀ mi. Ẹ lọ kí ẹ lè bọ́ ọ́. Ẹ̀yin mi, inú mi, inú mi, ó mú mi lẹ́sẹ̀, ó mú mi lẹ́sẹ̀, ó mú mi lẹ́sẹ̀. Kò ṣe dáadáa o. Ní tó ṣe léyìn ṣe dáadáa o. Pẹ̀lú ìrédé. Such a gentle man with a kind heart. No, kí ló dé? Ta ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀? Such a gentle man with a kind heart.
àbí tí kò ṣe pé lára àwọn counterpart ẹ̀ lọ́wọ́ pé ó ti ń ṣe kíní jù wọ́n lọ tó dẹ̀ padà nù. Ẹ madam. Oh! This is so sad for the company. It is sad for me too as a friend. This is... Oh. Ta ló tẹ̀lé madam tó àwọn ọ̀tẹ̀ yẹn wá? Dókítà mi ni, ẹ̀gbẹ́ báwo ni condition wọn? Ẹ wo, ẹ fara yín balẹ̀ ṣe ti gbọ́. Ṣé ní nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé you have to gather yourself together at this junction. Ṣé understand? Ọlọ́run á gbàkóso. Màmá ń kọ́? Wọ́n sáré lọ lé wọn lọ mú nǹkan. Ọkọ ẹ̀ náà kọ́? Wọ́n ṣe ní attack hired assassin. Ṣé kò pọ̀ ṣá? Sorry. Aunty, ṣẹ́rí kò sí kan tá a máa ṣe ń sìn ju pé ká ṣiṣẹ́ abẹ fún wọn. Ẹ má worry. Everything is going to be alright. Àdúrà ni gbogbo nǹkan. Ṣó ti yé yín? Ọlọ́run á gbàkóso. Ẹ fọkàn balẹ̀. Ṣé ti gbọ́? Sorry. May their gentle souls rest in perfect peace. Amen. Please sit. Mi ò ní fẹ́ kí eléyìí tó ṣẹlẹ̀ kí ó affect iṣẹ́. Nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Kò dẹ̀ sí nǹkan tí a fẹ́ ṣe sí. We love them, but God loves them the more. So, as you all know, I'm in charge of the two teams now, and then I really want us to work together so that we can achieve a lot of things together. Please, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a jára mọ́ṣẹ́. Tó jẹ́ pé tí olóògbé náà bá ń rí níbikíbi tí ó wà, inú náà máa dùn pé bó ṣe jẹ́ kó rí náà ni ó rí. So thank you so very much, okay? If you have any questions, you can ask so that I can put an answer to it. Okay. Oh, sorry to interrupt your meeting. Hi. I work from the State Investigation Bureau. Okay. I'm Detective Ajao, and here with me is Sandra Joel. We are investigating the murder of one of your executives, the man who lived nobly and died in mobility, Iredeolu. Yeah, that's true. Are you Mr. Kunle Adebomi? Yes, I am. We would like a private meeting with you, if you don't mind. Okay, that's fine. Guys, would you guys excuse me, and when I'm done with the meeting, I'll call you guys back. No problem. Can we have a seat, sir? You sit. Thank you, sir. Okay, how may I help you? Báwo ni ẹ ṣe mọ Ọ̀gbẹ́ni Ìrèdésí? Olúyèrèdé ẹni tí mo mọ̀ bí ẹni mo wò ni. Kódà àjọṣe kékeré ni. Tó fi jẹ́ pé ilé ìwé kan náà gan lájọ lọ. He is a man of so many people. Ẹni táyé nífẹ̀ẹ́ mi. Very smart, intelligent, always ready to give his best to everything he does. This situation is really a very sad one, but I know God knows best. He's a very good man. It's quite a pity. It is. I jẹ́ wípé àwọn tó sọ wípé ẹ mọ̀ dáadáa wọn ò purọ́. Yeah, very correct. Nítorí bí ẹ ṣe júwe olóògbé, ó jẹ́ ká mọ̀ wípé ẹ súnmọ́ra pẹ́kípẹ́kí. And with the kind of description of him and the accolades, it shows you guys were so close. Yeah, very correct. Téèyàn bá wá dáa bẹ́ẹ̀ yẹn, tó nínú re, tó níwà re, what do you think could be
the reason behind his death. Ọ̀pọ̀ aláǹgbá ló dákun délẹ̀. Kò sẹ́ni tó mọ ìtúnú ọ̀rọ̀. Àti wípé ìlú gángan ojú ló kọ séèyàn kan. Ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Péyàn nínú rẹ̀, àmẹ́ni tó ń bínú rẹ̀ èèyàn. The truth about this whole thing is he is a very good man, but I still feel I love him. We all love him here, but God loves him most. Lẹ́yìn iṣẹ́ tí ẹ jọ ń ṣe pọ̀ yìí, ẹ ò dẹ̀ mọ business mìíràn mọ́ olóògbé. That's all. Just this one. Mr. Akunle. Yes, sir. Lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ láàbí ìṣẹ̀lẹ̀, at the crime scene, nínú mọ́tò tí ẹ̀mí olóògbé bọ́ sí, a ṣe àbápàdé lẹ́tà kan nínú mọ́tò náà tí ó dẹ̀ tọ́ka sí wípé ẹ̀yin lẹ kọ lẹ́tà yìí. Okay. Òótọ́ ni, èmi ni mo kọ. Mo dẹ̀ kọ láti fi rán létí nítorí ó ní business kan tí èmi àti ẹni tó ń mọ̀ tí a jọ ń discuss. Lẹ́tà yìí mo kọ mo mú fún láti fi rán létí pé kó má gbàgbé ni. It's okay. Àwa náà rí bẹ́ẹ̀ torí a ti ka lẹ́tà yẹn, but anyway, tí a bá tún ní àwọn ìbéèrè mìíràn láti béèrè lọ́wọ́ yín, a ó máa ránṣẹ́ sí yín. Mo dẹ̀ lérò wípé ẹ máa dá wa lóhùn. Anytime, I'll be here to answer any of your questions. Thank you, sir. Thank you so much for coming around. I Sure, really okay. appreciate it. All right. Thank you. Thank you, sir. Thank you. Thank you, sir. You're welcome. Ṣé mo lè rí ìyá àtọmọ báyìí? Bí a later ilé yọjú sí wọn àti ìyá àtọmọ àwọn méjèèjì wà okay. Kò sí problem. So later ilé wa yọjú sí wọn. Ẹ ṣé gan. Thank you. Congratulations. Ẹ ṣé gan, dúnà ẹ ṣé. Hello. Doctor. Ẹ ṣeun mi. Ṣé o sí? Mo múra tí máa bọ̀ ńbẹ̀ náà ni. Ó ti bímọ. Ó bímọ fúnra rẹ̀. Fúnra rẹ̀. Olúwa o ṣé o. Mo dúpẹ́ Ẹlẹ́dàá mi. Doctor ẹ ṣeun. Ẹ ṣé mo dúpẹ́. Akọ́nbábo. Ẹ wo, mo tiẹ̀ ti ń bọ̀. Mo bá yín tán nísìn. Àjọkẹ́ bímọ. Ẹlẹ́dàá mi ò ṣe. Ọlọ́run mo dúpẹ́, Olúwa ò ṣe tó dojú àdúrà tì mí. Mo dúpẹ́. Kúnlé, sórí, mo ti sọ fún ẹ, ó máa ní láti fọkànbalẹ̀ ní o. Ayé ti ń jájú lórí ọ̀rọ̀ yìí, wá fọkànbalẹ̀ ní. Kí ni nǹkan tó ń sọ lẹ́nu tí ó dùn? Mo láwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí interrogate mi, wọ́n sọ fún mi pé ok, tá bá ní wọ́n ní rí traces, tó bá lọ rí traces nǹkan. Ṣé nǹkan tó ń sọ fún mi sì ni pé o fẹ́ lọ sí àgọ́ ọlọ́pàá, ó máa lọ sọ fún wọn pé wọ́n ló ṣiṣẹ́ yìí? Iṣẹ́ kí ni mo ṣe? Mo fún yín lówó ni ẹ̀yin lẹ ṣiṣẹ́ náà, kí ni tèmi pẹ̀lú mo ṣiṣẹ́? Wá dẹ̀ fílẹ̀ fún wa. Nítorí pé o mọ Django tá à ń sọ yìí ni o. Ẹyẹ ni Django ọ̀ lè mú, òkè ló ń fò. O máa ní láti farabalẹ̀ ní ọ̀rẹ́. Kí n gbà pé kò sí wàhálà. Kò sí wàhálà lórí ọ̀rẹ́, gbàgbé. Ṣùgbọ́n Django ni kò ń ṣọmọ kékeré nídìí iṣẹ́ yìí tó gbé sáyà yìí. Kò sí wàhálà fún tí ẹ. Kò dí kankan jàre. All right now, later. All right. Kí n gbà pé kò sí wàhálà. Àfikọ́ pamọ́ aṣọ ìrẹ̀gbẹ́ alárànbarà. Bínú bá ṣe bí gbà kedere làbàríkùn àṣẹbí. Kedere. Sori, gèlègèlè ti ń pọ̀ jù nínú ilé yìí. Mo ń sọ fún ẹ torí respect
respect mo ní fún ọkọ mi ni mo ṣe ń dákẹ́ tí mi ṣe mọ̀kọ́ tí mo lè sọ ṣó lè jẹ́ kí n sọ kíní kan fún ẹ ṣó ló ní wèrè ni ó ló já wèrè gan nínú ilé ó ní ó sán lórí gidi gan nínú ilé tó bá di àṣà máa fi ẹ sí imú mi tó bá lọ wá já wèrè ju màálù lọ wá fẹ́ kúrú máa bá ìdọ́gba níwọ̀ kíní burúkú rádaràda yìí aláìgbẹ́kọ̀ ọmọ. ìrọ̀lẹ́ pa ẹ máa kó àbùkùn ẹ̀yin ẹ máa kó àbùkùn ẹ̀yin tẹ́ ti gbé ìgbé orí fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ. lẹ́mi kékeré fún kọ̀lọ̀kọ̀ ṣé yorùbá náà ló sọ yìí ó dé fi yorùbá pa oní yorùbá lẹ́kùn kí ló dé tó bá lè ṣèdè sọ èdè ìlú ẹ̀ náà kí ní rádaràda kí ní burúkú yìí wọ́n jẹ́ kí n sọ kíní kan fún ẹ yorùbá ni mí yorùbá ni ọkọ mi ó kò sí àyè ẹ níbí báyìí ó ì máa lọ sí ìlú yín lọ fẹ́ ibò ẹgbẹ́ ẹ níwọ̀ kí ní rádaràda aláìlẹ́kọ̀ọ́ yìí mo kò tiẹ̀ dùn mí fún ẹ ó ti ya wèrè torí mo rí pé mo ń gbóhùn wèrè mọ́lá ó ti ya wèrè gidi. Wèrè, I will show you mad person. Wèrè àbí? Èwo lẹ fẹ́ rí? Ṣé ti Yaba ni àbí ti Aro? She started it. She called me ọmọ Igbo. Okay, ọmọ Igbo. Ọmọ Bonia? Igbo. Sir, mo ti unlock phone yẹn. Okay. So, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé SIM yẹn ó ti block. Okay. Torí ẹni ẹ ti retrieve ẹ long. Okay. And ohun tí mo wá ṣe ni wípé mo link gbogbo call, incoming calls and outgoing calls ẹ. Mo divert sórí line sister. Sandra, okay, good. Yeah. So gbogbo calls tó bá ti ń receive báyìí tó ti make mama àwọn náà mama. Any access? Any access wọ́n dẹ̀ máa. Okay. So wọ́n lè. Okay. Okay. So SIM yẹn wà lórí ẹ̀ bọ̀ kókó. Okay. Everything. But orúkọ ẹni yẹn ọgán then you can get on Samuel Ojo. Wow, that Samuel is Ojo. good. That's the start. Good. That's the start. Good. Thank you very much. Thank you. Thank you so much. Yeah, we'll take it straight to the upstream. Sure. Thank you. Thank you. Hello, Mr. Ajo. Mo ti wà lóòótọ́ room mi nsìn. Django. Wọ́n ní room tiẹ̀ náà. In fact, gbogbo conversation tó ti make látàrọ̀ àjọ make ẹni. Ẹ má worry. Ó ní pé òun tiẹ̀ máa dé club 13. Ẹ má worry. You know he's a smart guy. Mo láti change gbogbo looks mi. Ó ti rí mi ní different places lẹ́nu. Okay, sir. Ẹ má worry. Ẹ má worry. A máa mú. Trust me on that. A máa mú. Okay. Okay, sir. Bye-bye, sir. ẹnìkan rí ọ àfikọ́ pamọ́ aṣọ ìrègbè alára ń bára nínú bá ṣe bí gbà kedere làbárí kun aṣẹ́bí kedere. àfi gbogbo bàtírí ayé kedere níwájú ẹlẹ́gbàá. ìkọ̀kọ̀ síwájú wọn lókè asáré gègé kò ní kọjá ilé. àṣegbé kan tó àṣepamọ́ kan tó ìkọ̀kọ̀ bò níwájú eléjọ́ asáré gègé kò ní kọjá ilé. kí ló dé tó sọ̀rọ̀. ọ̀gá
mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ sọ. Ọ̀dà máa kọ́ ẹni tó máa sọ́nsìn. ẹ dúró máa sọ̀rọ̀ ẹ máa yìn ẹ farabalẹ̀. Go and check my record in Nigerian police. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbé kúrò máa jẹ́wọ́ ẹ máa yìn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́mọ ẹ máa yìn ẹ jọ̀ọ́. Talk. Ṣẹ́rí Kúnlé ló wá rojọ́ fún mi Kúnlé ló mo ní kí n gbèjọ rẹ náà ni intermediary lásán mo jẹ́ láàrin Kúnlé àti Django ẹ jọ̀ọ́ nítorí ọlọ́mọ ẹ tẹ̀sí kọ́kọ́ bá mi gbé bọ̀ yìí síbi bẹ́ẹ̀. Intermediary. Bẹ́ẹ̀ ni intermediary lásán ni mo jẹ́. You are an accomplice. Iṣẹ́ wo ni Kúnlé rán ẹ sí Django? Ó ní ká bá òun waste Olú. Kẹ waste Olú? Bẹ́ẹ̀ ni sà. Àpọ́nlé ni fashion designer tó lọ ní tí lọ ń jẹ. Ọ̀gá jọ. Kẹpa. Ẹ bá ṣe sọ́sà ẹ jọ. Ẹ̀dẹ̀ ti pa. Bẹ́ẹ̀ ni sà. Kí ló dé tó ń ṣọ́ mi káàkiri? Kí ló dé tó fi ń ṣọ́ mi? Ìwọ wọ́n rán ẹ níṣẹ́ ẹrú o ò lè fi tọmọ jẹ. Look at! Yes, ọjọ́ ikú ẹ pé lónìí. Èmi Django lórí ojú àṣà ni mò ń lò. Mo rí lé mo dẹ̀ róde. Ìwọ o mọ̀ pé àìmọ̀ṣẹ́ kò rúgbìn ọ̀gá ló jẹ́ kó kórìí bòmí gbóná. Ọjọ́ ikú ẹ pé lẹ́nìí. Move! Hold it! You make a move there, I pull the trigger. Your hands behind your head, now! Interlock your fingers. Now move. You try to be smart, I bet you dollar to donut. I will clear your doubt. Ọmọ sori lọ́wọ́ tí Chelsea wà yìí wàhálà tí wọ́n bá gbá Arsenal mú Chelsea bá gbá Arsenal mú. ẹjọ uncles ẹjọ kí ni problem yìí náà ẹ máa wá síbẹ̀ everyday ẹ máa argue lórí pépà mi ẹ̀dẹ̀ nírẹ̀ ọ̀kan mu lọ ń bẹ̀. fọkànbalẹ̀. Àlàyé ní sùúrù náà tá a bára pépà lè nà àdẹ̀ tí máa rà lọ́la a ní sùúrù. ẹjọ ṣe ìṣòro tán ẹjọ ẹ bá ẹkọ ya ẹ dáa fún ibà yẹn o tẹ́ bá fẹ́ kọ́ àbùkù ẹ jẹ fún ibà yẹn. ọkàn ẹ balẹ̀ náà ẹ fún mi báyìí ẹjọ ẹ ṣe. àfikòkò bàtírí ayé àbínú dúdú tútọ́ funfun jáde bàbá yẹ orí ọ kedere kedere níwájú ẹlẹ́dọ̀ kedere 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 bínú bá ṣe bí gbà kedere làbàrí kun àṣẹbí kedere kedere. Àfikòkò bàtírí ayé kedere níwájú ẹlẹ́dọ̀.
tẹ̀sẹ̀ ń wò mí èmi ò ń parọ́ o mi ò ń tọ̀yàn jẹ́jẹ́ mi ni mo ń ṣe. I am a complete gentle heart person. What an oxymoron. Mr. Samuel Ojo, can you give me your own definition of complete, gentle, hard man? Kò yé ẹ àbí? Mi ò ń tọ̀yàn. Jẹ́jẹ́ mi ni mo ń ṣe. In that case, I am a gentle person. Ṣùgbọ́n ejò ọ̀ká ni mí tó gorí ebè tó lé fùrù kọ̀kọ̀. Téèyàn bá tọ́ mi, màá túraká fún un. Ilẹ̀ á ṣọ̀fọ̀ ẹ̀. I am a hard person. Tó bá pa méjèèjì pọ̀, wàá rí pé I am a complete gentle hard person. Mr. Complete Gentle Hard Person, Django. Kí ló wà láàrin ẹ̀yin àti Mr. Yemi? Torí a ti rí gbogbo call ọ̀dín, a dẹ̀ ti rí pé ẹ ti ń bá wọn sọ̀rọ̀ for a very long time now. Ta ni Yemi is the question. Àbí? Èèyàn ni Yemi. Will you shut up? Kí ló ṣe yín gan-an? Ẹ wò ṣe rò pé ọ̀rọ̀ bread and butter làwọn sọ bí ni? We're talking about human being's life. Kí ló ṣe ẹ wò. Okay, níbo ni Yemi ń gbé? Èrè bẹ́dùn nílẹ̀ ó dọ̀lẹ́. Èmi ló ń pariwo mọ́. Èèyàn ni Yemi. Ilé ayé dẹ̀ ni Yemi ń gbé. Period. Ṣé mọ̀ pàgbàlagbà ni wọ́n ni? Mr. Django, ẹ jọ̀ọ́, ẹ sọ fún mi. Kí ni conversation tó wà láàrin ẹ̀yin àti Yemi last? Ẹ jọ̀ọ́, ẹ sọ fún mi. Ẹ dẹ̀ sọ̀rọ̀. ṣe ní àyín. Bàbá à ń lé ọ̀daràn kan bọ̀ ni a dẹ̀ rí pé ọ̀gangan bí gan ló ságbà bá a dẹ̀ ṣe ń wò ó dà kó sáwọnú bí. Exactly. ẹ̀ ń lé ọ̀daràn bọ̀. Bẹ́ẹ̀ ni bàbá. ẹ wá rí i pé ó sáwọn yàn yín. Wo ọ̀gá ọlọ́pàá kò sọ̀daràn tó wọ àyín kódà láti àná lóníjó ti ń jó tí aláyọ̀ ń yọ̀ ọdún bàbá ni mí ni mo sì ń ṣe ọ̀daràn kankan wọ àyín o ẹ dákun ẹ wá mọ́ lọ. àní kò sí ẹnì kankan tó gbọyàn yín. Bàbá ẹ mí pé ọ̀daràn kankan wọ bí báyìí. kò sọ̀daràn tó wọ bíi ẹ wá máa lọ. ẹ má bínú gbà yẹn. Okay, let's go. elétí lápá làwọn ará bíi o mo ní ọ̀daràn wọn àyín ẹ tún wá ń wọlé ẹ wò ẹ má bọ̀.
Please, to make any move, you're a dead man. Now your hands behind your head. Interlock your fingers. It's clear. Move him to the car. Now move. Kedere, 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 Kedere. Ọ̀tá fàsókè yìí dọ́bọ̀ rí. Kedere, bó ṣe burúkú ló yàn. Kedere, Ọlọ́run lọmọ tí ẹnìkan ò mọ̀ tó pamọ́. Ọ̀gbẹ́ni Kúnlé, tí wọ́n náà ti rí báyìí. It shouldn't have been you. It shouldn't have been you. In this day and age, tó wá ń fọ̀rọ̀ tí ò tọrọ kó ẹ lómi ọbẹ̀ jẹ. It's a mere superstition. Ṣé superstition ògbógo mi ni? Ògbógo mi ni. Pé wọ́n gba bàtà lẹ́sẹ̀, wọ́n kò fún ọmọ kan, ìpè dẹnu ogun ẹ̀dẹ̀ tí were transferred to him. It is not done. This issue, I mean, on ground is a dime's worth. Kò tó nǹkan kan. Ó dá tó bá wá délé ẹjọ́ sìn, wà wá débẹ̀ wá ní pé ó gbógo mi ni. It is not admissible in the court of law. Olúwa mi o, wọ́n bọ́ bàtà mi fún ní ògo mi dẹ̀ fún mọ́. Ṣèbó olúwa mi á sọ pé gba ògo ẹ̀ padà. Àwa ti ṣe èyí táwa lè ṣe. Since you have given us blow by blow account of the whole scenario, èyí tó dẹ̀ kú wà lọ́wọ́ ìjọba ní court of law. As you can see, there is no hiding place. Yẹmi ló gbéṣẹ́ rán mi pé kí n pa Olú. Where did you get that information? Mr. Samuel Ojo, agbọ́n ò sẹ́, oyin ò sẹ́, ìkàndú tí ń ṣe wá ń sẹ́. We've heard from the horse's mouth. Dúró wo bó ṣe ń dá mi lóhùn. Simple question. Kí ló dé tẹ́yìn ọmọ èèyàn mọ bí wọ́n ṣe ń dáhùn ìbéèrè? Where did you get that information? Because the information is wrong. Mind your tongue. Anyway, we've heard from the horse's mouth. Àti rí òkodoro ọ̀rọ̀. Oh my God. Where? Who told you? Simple question. Lágbájá ló sọ, tàmẹ̀dò ló sọ. It's okay. Yẹmi àti Kúnlé tí wọ́n gbéṣẹ́ fún yín ti jẹ́wọ́ fún àwa. Ṣé wá rí àwọn tó sọ fún yín o? Irọ́ ni wọ́n pa. Yẹmi parọ́ mọ́ra ẹ̀ ni. Mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé mi ò mọ̀rọ̀ pa. I am a crime activist. Crime activist again? Yes. Kò yé yín àbí? Mo máa ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni. A jà fún ẹ̀tọ́ ṣùgbọ́n tí ò náà ní òfin òun ni mí. Why? I fight for public opinion but criminally. Kò yé mi sà. Kò yé yín. Ṣé ìrídìí tí mo fi ń jà fún ẹ̀tọ́ láì náà ní òfin ni wípé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé òfin ẹ máa ń ṣìyàn mú. Ìdí rèé tí orí fi pọ̀ ní mògún ṣùgbọ́n tá ìṣẹ́ pọ̀ ń bẹ. Wo èmi ò fẹ́ kẹ́ fìyà jẹ aláìṣẹ̀. Lóòótọ́ Yẹmi wá sọ́dọ̀ mi. But it did not pay. Okay, I'm confused. Ta ló wá rán yín níṣẹ́ yìí gangan? Nítorí yẹ kẹ́ béèrè gan leléyìí. Ẹ kàn ń káàkiri. Èmi ni mo mọ bọ́rọ̀ ṣe rí. Èmi ni mo mọ jinlẹ̀jinlẹ̀. Torí ohun tó ṣókùnkùn sójú yín àti àwọn ọ̀gá yín tó kù. Kedere ni lọ́dọ̀ tèmi. Gold mi rèé o. Ọmọ fúnra ẹ̀. Ó tún dùn yàtọ̀. Ojoojúmọ́ ló kàn jẹ́ kó rí mi ó wú. Ó dẹ̀ ṣẹ̀ mí o.
ṣó fẹ́ lé mi síta ni ó mọ̀ pé èmi ò ń tójú bọ ọmọ ẹlẹ́lẹ̀ káàkiri ìlóde. mo fẹ́ kó ṣe nǹkan kan fún mi. kí ni nǹkan yẹn náà. ṣé wàá ṣe. àìṣe ti jẹ́ ibi tó bá wù ẹ́ fùfù lẹ̀lẹ̀ ló máa ń darí ìgbẹ́ sí n tó bá dẹ̀ wo ló wù ẹni ló máa ń múyàn ṣe kí ló fẹ́ kí n ṣe tí mi ò ní ṣe àbí wọ́n kọ́. ó dá ẹ lójú. gold mi rán mi níṣẹ́ ní kí n kóná lẹ̀ báyìí kí n kọwọ́ bọ̀. bẹ́ẹ̀ni wọ́n ti gbàṣẹ́ lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni. wọ́n gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. làbárè. bọ́bọ́ kan náà ṣẹ̀ṣẹ̀ gbé dé iléeṣẹ́ wa báyìí tó ní orí nǹkan tó gbé gbogbo iṣẹ́ pátápátá ó gbé sórí ààrẹ ó ní àwa kan òun ti yẹ fáìlì wa wò ipe àkójú òṣùwọ̀n ipe ssc náà fi gbà wá síṣẹ́ adẹ̀ ń lọ fi ṣe àkà à ń ṣe oríṣiríṣi ipe ní department kọ̀ọ̀kan gan ó láti pọ̀ jù ó ní bíi 10 bíi 20 ó ní sókè là ń ṣe ó ní ó jẹ́ kán check gbogbo wa pé we need to be checked. ó yá wèrè ni. kí ló a ṣe kíní kan ó ní rárá o mo ṣáà wà lára àwọn tó ń sack. ó sàkí ẹ. bẹ́ẹ̀ni. orí ẹ fẹ́ burú ni. ó ń ya wèrè ni. ó dà kí ló wá fẹ́ ká ṣe báyìí. mo fẹ́ kó bá mi pa. kí n mú balẹ̀. iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ owó ọmọ aláṣẹ là kí lè gbòun ṣe tó lóun ò lè bomi lójú. èmi jágò ìka ńlá aborí pọ́npọ́ ìkàmùdù ọba àwọn èèrà iṣẹ́ ti ṣe ṣùgbọ́n ẹni tí mo wá rò báyìí ní ti owó tá a máa ń ná tọrọ owó tá a máa ń ná lórí àwọn iṣẹ́ yìí owó pọ̀ àárọ̀ tààrẹ̀ tù instrument tá à ń lò owó ni àwọn boys á máa fún wọn lówó ìyẹn ni. baby 1 week máa lóun bí tí mo wà ìyẹn dẹ̀ ti ṣe owó yẹn rẹ̀. o fẹ́ lo ọ̀sẹ̀ kan lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni kò ní di ọjọ́ kan. good bọ̀bọ̀ yẹn ti kú. It has been done already. gbàgbé ẹ̀ o ti kú o máa lọ ọ̀sẹ̀ kan bí wo arabi wà lọ́nà ọgbọ́n fúnra ẹ̀. bẹ́ẹ̀ni bó ṣe ṣàlàyé fún yín yẹn gan bẹ́ẹ̀ ló ṣe dé èmi ni mo ní kó pa. ìkàmà ni ẹ you are wicked obìnrin tí wọ́n fi ń ṣépè sọ. spare me that. kí ló ń sọ tó ń dùn lẹ́nu ẹ̀ èèyàn gba iṣẹ́ lọ́wọ́ mi ó pa mí sáyé adìyẹ dà mí lóògùn nìní mo dẹ̀ fọ́ lẹ́yìn kí ló burú bẹ́ẹ̀. We need to do verification of credentials. In fact, mo ráwọn tó jẹ́ pé primary school certificate of Obishe. People like that, we can retrain them, send them out, and then go back to school and come back to be productive with this company. In fact, I have some list here. If you tell my mind, ma, people like Gold Oluwakemi. Èmi ni mò ń gbọ́ bùkátà gbogbo ilé. Mo bí ọmọ mẹ́ta, mo lọ́kọ, mo níyà, mo ní bàbá. Ó dẹ̀ gbàṣẹ́ lọ́wọ́ mi. Kò fún mi ní mi. Kí ló fẹ́ kí n fi máa ṣayé o? Mo wá pa. Ó wá ní ìyá wicked. Obìnrin tó fi ń gbóbìnrin ni. Excuse me. Do you think it's easy to get a job in this country? Kúnlé, ògbólógbòó ọ̀daràn, ọ̀dájú gidi ni ẹ́. Nítorí owó jíjẹ, nítorí ìlara, ó rán ọmọ ẹnìkejì ẹ lọ sí ọ̀run àpàpàdodo. Èṣù ló lò mí, irú ẹ̀ ò tún jẹ́ ṣẹlẹ̀ mọ́, mi ò tún jẹ́ ṣerú ẹ̀ mọ́, mi ò ní súnmọ́ sàkání irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ jọ̀ọ́. Dákẹ́ ẹnu ẹ, àṣìṣe orú àṣìṣe wo nìyẹn? Imagine, okay, tó bá yẹ pé àwọn tó rán tó kówó fún pé kán lọ ṣiṣẹ́, tó bá ti kọ́kọ́ débẹ̀, tó ti pa, ìwọ náà ó lọ́wọ́ sí nìyẹn. Dákẹ́ ẹnu ẹ. Ọ̀daràn mọ̀ bínú ẹja náà. Ṣé èyí tó ń sọ yìí ló fẹ́ jí ẹni tó ti rán lọ sí ọ̀run àpàpàǹdodo àbí? Ìjókòó tún ṣẹlẹ̀ mọ́. Ibi tí wọ́n fojú sí ọ̀nà ògbàbẹ̀. Ṣó ti yẹ báyìí? Officer. Yes, ma'am. Please bring in that gentleman.
Morning. Thank you, Dad. Ṣọ́ra yẹ ẹ bá jókòó máa dà. Ẹ ṣe mọ̀. Ó yà ẹ́ lẹ́nu. Kí n dáríjì ẹ. Èṣù. Nice one. Ṣé wàá rí èṣù tó ṣe yẹn? Tó bá ti délé ẹjọ́, wàá sọ fún adájọ́ pé èṣù ni o. Wọ́n ṣe bẹ́ẹ̀ rántí àti bẹ̀rẹ̀ wá. Mo fẹ́ ní kó bá bẹ̀ wọ́n tẹ́lẹ̀ náà ni. Mo bá bẹ̀ wọ́n. Ṣó yà rèé? Ẹ wò máa ẹ máa ṣe. Ká ní kò ń ṣe ti àwọn medical team ọlọ́pàá tí wọ́n response distress call ni. Kí làwọn máa wí náà? À ń ṣiṣẹ́, à ń gbìyànjú. Tẹ́lẹ̀ àwọn máa ń fojú fígó bóyá àwọn agbófinró wa bóyá àwọn ò mọṣẹ́ àti bóyá àwọn ò fẹ́ṣẹ́ ṣe ni. Ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ yìí ó convince mi pé n tòótọ́ ìṣẹ̀lẹ̀ ìṣe. Ìwọ ó mà burú o, ó dájú o, tí mo pè lọ́rẹ̀ mi. Ọ̀gbẹ́ni Olú, mo fẹ́ gbà ẹ́ níyànjú. Ìwọ náà máa tẹ̀ jẹ́jẹ́. Ẹni tó bá dúró kó máa ṣọ́ra nítorí ilẹ̀ máa ń yọ̀. Ok, nítorí pé o ti ní opportunity. Wọ́n fi ẹ́ ṣe olórí wọn. O wá bẹ̀rẹ̀ sí ní oppress wọn. O láwọn kan ò ṣe dáadáa. O sáàkì wọn ó ṣe. O mọ̀ pé wọ́n ní family ni. Báwo lo ṣe fẹ́ kí wọ́n take care family wọn? Ẹni tó bá gbaṣẹ́ lọ́wọ́ èèyàn bí ìgbà tó gba ẹ̀mí èèyàn ni. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tó di ọ̀daràn. Bí orú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ tá à ń treat lọ́wọ́ ẹ̀. Èmi ń ṣiṣẹ́ mi bí iṣẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni ò qualify. But o bá tiẹ̀ try láti tún tọ́ wọn sọ́nà kò ń ṣe pé bóyá kò wá sack wọn. O bá correct wọn náà nǹkan tó ṣẹlẹ̀ báyìí Ọlọ́run ló kó ẹ yọ. Ọ̀rọ̀ yẹn ò sí lọ́wọ́ àtàwa mọ̀. Ṣó yà rè? Ìwọ àtijọ́ ìjọba lẹ́lẹ́jọ́. Ìjọba? Bẹ́ẹ̀ni. So officer, yes, take him away. Move and take. Àsìkò tí a bá jí ìrorò òjijì ẹni akúni. Àsìkò tí a bá ń wò lẹ́wọ̀ a lè rí tó kò sí ń tọ́gbà mọ́ tọ́jú Ọlọ́run wọlé tó fẹ̀sọ̀ pẹ̀lẹ́ mẹ́ṣáyé òun ayé abáyé lọ. Ọlọ́run ló mọ tẹ́nìkan ò mọ tó pamọ́. Ẹlẹ́dùn ọlọ́mọnú ọ̀tọ̀kan kọ́. Ohun àbàbọ̀ níṣe ọ̀rọ̀ ìtàn ni ó dà. Èrò tí ń ro jẹ́jẹ́ Kedere darí. Ọlọ́run lọ́mọ tẹ́nìkan ò mọ tó pamọ́. Fílẹ̀! Ẹlẹ́dùn ọlọ́mọnú ọ̀tọ̀kan kọ́. Ohun àbàbọ̀ níṣe ọ̀rọ̀ ìtàn ni ó dà. Èrò tí ń ro jẹ́jẹ́ Kedere darí. Kedere, 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 Kedere. Kedere